Ọlọ́run. Before you can become a child of God, kó o tó lè di ọmọ Ọlọ́run, you must first of all see yourself a sinner. See yourself a sinner. Kó o rí rẹ gẹ́gẹ́ bí kíni? Ẹlẹ́ṣẹ̀. Kíni ẹ o? Ẹlẹ́ṣẹ̀. So àkọ́kọ́ rí rẹ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀, wàá dẹ̀ wá ronúpìwàdà. The Bible says in that book of Romans 3 verse 23 that all have sinned. Gbogbo èèyàn ló ti ṣẹ̀. Wọ́n ṣe kí ni? Wọ́n sì kùnà ògo Ọlọ́run. Gbogbo èèyàn ló ti ṣẹ̀, gbogbo wọn la ti ṣẹ̀. Nígbà tí a ti ṣe àìgbọràn, àwọn Ádámù àkọ́kọ́ àti Éfà àkọ́kọ́ nínú Bíbélì, Ọlọ́run ní kó má jẹ èso. Wọ́n jẹ èso, àbọ̀ wọ́n jẹ èso. Wọ́n wá gbọ́n ṣe àìgbọràn. Ṣùgbọ́n ṣe á sọ fún àwọn ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ kẹrìndínlógún wípé Ọlọ́run fi aráyé tó bẹ́ẹ̀ gẹ́ jẹ́ ká kí gbọ́ o. For God so loved the world. I want to hear you reading here. For God so loved the world that he gave us his only begotten Son, that whosoever believeth in him should not perish but have everlasting life. Kọ́kọ́ rí rẹ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀. Bí kí ni o? Ẹlẹ́ṣẹ̀. Nígbà tó bá rí rẹ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀, ìgbàlẹ̀ máa ṣe kí ni? Àwa ronúpìwàdà. Àwọn èyí tí yourself as a sin, ẹnìkan ti kú fún ẹ̀ṣẹ̀ wa. Who can tell me? Who is that person that has died for our sins? Someone has died. Ẹnìkan ti kú fún ẹ̀ṣẹ̀ wa pé? Jesus. Clap for him. Jesus has died for our sins. Jésù ti kú fún ẹ̀ṣẹ̀ wa o. Kò sí ètùtù mìíràn mọ́ o. Ẹni tó bá jẹ́wọ́ Jésù, òun ló bọ́ lọ́wọ́ kí ni? Ìdájọ́ Ọlọ́run. Ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Torí ìdí èyí, gbogbo wa la ti ṣẹ̀. Jésù dẹ̀ ti kú fún ẹ̀ṣẹ̀ wa. Do you want to become